Èèyàn lé èwo lẹ ṣe àlàáfíà ni ẹ wá ṣe dáadáa la bá yín. Èyí tún lágbára o. Bí a ṣe gbọ́ o, wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ ní pálásì kábíyèsí tí wọ́n lọ fọ́ windshield mọ́tò tí kábíyèsí rà fún olórí Tèmítọ́pẹ́. Wọ́n ní ọ̀rọ̀ bẹ́yìn yọ o. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sí orí channel mi, ẹ̀yin èèyàn lé. Orúkọ mi ni Mashola, mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe o, ẹ subscribe o. So that tá bá ti post any gist ẹ máa rí. Ẹ jọ̀ọ́ ẹ tẹ notification bell yín, ó ṣe pàtàkì. So that tá bá ti post any gist ẹ máa rí. Okay. Lọ́la yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi. Ọlọ́run Elédùmarè á ràn gbogbo yín lọ́wọ́. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní gardener tó wà nínú palace, wọ́n ní ó fẹ́ plant flower. Ó wá dúró kí òòrùn lọ sílẹ̀ kó tó di pé ó ṣe é. Ó wá ní kó ń sùn sí inú palace títí tí òòrùn á fi lọ sílẹ̀. Ejlí o, wọ́n ní màá yẹn wá sun palace. Wọ́n ní ẹ̀dẹ̀ mọ̀ pé nítorí téèyàn bá fẹ́ plant flower, ó ní láti dúró di ìrọ̀lẹ́ àbí ní alẹ́ láti plant nítorí òòrùn. Wọ́n ní màá yìí, wọ́n níbi tó sùn sí, wọ́n ló gbàgbé sùn lọ síbẹ̀. Wọ́n nígbà tó wá máa dìde tó ní kí òun lọ plant flower yìí, wọ́n ní ló bá rí driver Olori Ronke. Wọ́n ní tó lọ sí ibi mọ́tò tí kábíyèsí rà fún olórí Tèmítọ́pẹ́ tó lọ fọ́ windshield wọn. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní driver yìí òun ló sọ fún kábíyèsí nǹkan tó ṣẹlẹ̀ sí windshield Olori Ronke. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé èyí tún lágbára. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní bí guardian yìí ṣe sọ fún kábíyèsí nìyẹn pé òun rí driver Olori Ronke, òun ló lọ fọ́ windshield mọ́tò tí kábíyèsí rà fún olórí Tèmítọ́pẹ́, wípé driver yìí ló lọ bírèkì windshield yẹn. Ó ní ibi tóun dẹ̀ sùn sí, òun wá dìde, òun wá lọ sí wájú, wípé ó ń ya òun gan lẹ́nu nígbà tóun rí tó ń fi nǹkan bírèkì windshield yẹn. Ẹ̀yin èèyàn lé. Ṣé abẹ́ẹ̀ rí pé èyí tún lágbára? Báwo ni Olori Ronke a ṣe rán driver bí a ṣe gbọ́ o? Báwo ni Olori Ronke a ṣe rán driver wípé suddenly èèyàn kan ṣáà ló rán driver níṣẹ́ wípé kó lọ bírèkì gíláàsì windshield yẹn? Tí ò bá ń ṣe pé Olori Ronke rán driver ò lè ṣàdédé ṣáà lè lọ síbi mọ́tò kó lọ máa fọ́ windshield mọ́tò tó yẹ pé wọ́n ṣe rà, tó dẹ̀ rí pé brand new car ni. Èyí tó lágbára. Ẹ̀yin náà ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace. Ṣé inú palace tí Queen Naomi máa gbọ́mọ wọn wá ni? Nǹkan tí Queen Naomi fi yarí nìyẹn pé àwọn ò ní wọnú palace àfi táwọn olórí bá kúrò. Wọ́n ti mọ orú èèyàn táwọn olórí jẹ́. Wọ́n ti mọ̀ pé wọ́n lè do and undo. Ẹ̀yin náà ẹ wò, ta ni a mọ̀ tá a lè sọ pé ó jó palace? Èyí tí kábíyèsí kọ́ kọ́tàsẹ̀ tí kábíyèsí kọ́ sínú palace tó jóná lọ́jọ́ yẹn, tálámọ̀ tá a lè sọ. Oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀. Àìmọye nǹkan ni kábíyèsí gan ò lè fẹnu wọn sọ, tó jẹ́ pé wọ́n ti fetí wọn gbọ́, tó jẹ́ pé wọ́n fẹ́ kí àwọn èèyàn kọ́ máa blog àwọn kiri. Ṣé wọ́n fẹ́yàwó ni kábíyèsí fẹ́yàwó ni? Tó jẹ́ pé tí kábíyèsí bá ti ra nǹkan, ẹ máa mú, ẹ máa lọ destroy, ẹ máa lọ bàjẹ́. Ẹ dẹ̀ níbẹ̀rù Ọlọ́run. Mọ́tò iyebíye, mọ́tò millions of naira là ń sọ yìí. Ọlọ́run ló mọ iye tí kábíyèsí ra mọ́tò yìí. Tẹ́ lọ mú windscreen ṣe, tẹ́ lọ bàjẹ́ nítorí ìlara tó wú. Kí ló dé tí kábíyèsí gan dákẹ́, tó ń dákẹ́ fún yín pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ń ṣe? Ìgbà tẹ́ ti jó palace yẹn ló ti yẹ kí kábíyèsí dá yín síta, ló ti yẹ kán send gbogbo yín dànù. Ìwà tẹ́ ń wù yìí ò dá, ẹ níbẹ̀rù Ọlọ́run náà. Báwo ni kábíyèsí á ṣe ra nǹkan tẹ́ máa mú tẹ́ lọ bàjẹ́ nítorí owó, nítorí jealousness? Èyí tún lágbára o.
ẹ̀yin èèyàn lè bá ṣe gbọ́ nìyẹn o, wọ́n ní driver Olori Ronke ló lọ break windshield yẹn. So tá a bá tún gbọ́ ní update a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. ẹ̀yin èèyàn létẹ̀ ń gbọ́ mi, mo dúpẹ́ fún yín o. ìrànlọ́wọ́ yín lórí channel mi, ọlọ́run elédùnmarè á máa ràn yín lọ́wọ́. gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ lọ́lọ́run máa ṣe fún yín. ní agbára ọlọ́run, òkè òkè lọ́lá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. ẹ ṣé mo dúpẹ́ o. Please share this video, like and subscribe. God bless you all.